Sunday Igboho ti lé Yínká Ayéfẹ́lẹ́ kúrò ní Fresh FM. Ìbà Májàsọ́lá sọ wípé gbogbo ìrìnsí àti ìsọ̀rọ̀sí Dr. Yínká Ayéfẹ́lẹ́ ló jọ ti àwọn Fúlàní. Ó sọ bẹ́ẹ̀ náà, ojú ẹ̀ jojú Fúlàní. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Royal Heritage Foundation ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ káàkiri àgbáyé. Ẹ̀kálẹ́ ẹni ọ̀wọ̀ Dr. Irọ́lábí ni oníròyìn láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Ògbónléjà òwú dẹ̀nímí ní ọkàn bí ọgbẹ́ aláṣejù Babajẹ́nrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa pioneer fún ìròyìn kúmọkùmọ. Ẹwà nǹkan nàrólé láti fi ẹnu kó skíbọ̀ 16 minutes to 9:20 ti lò ní iwájú ilé Dino Melaye. Ìrọ̀lẹ́ àná ni Táyé Currency gbajúgbajà onífújì ni ta olóyè Ikúnbọ́mọrìn ọmọ òfúnra Ògbónléjà fọwọ́gún gbogbo stéètì lójú. Alhaji Sunday Igboho lólobó ìṣẹ̀lẹ̀ ńlá kan tí ó ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ Fresh FM ní Ìbàdàn ní ìrọ̀lẹ́ àná. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́ ẹ má fọ́. Sòkòtí ọ̀gá àwọn onítìátà ní ìlú Nàìjíríà pẹ̀lú ọba Olúbàdàn àti Tàfàṣégò ni wọ́n pẹ̀lú àwọn gídígan kú Olúwa Sunday Igboho lọ sí inú stúdíò Yínká Ayéfẹ́lẹ́ ní ìrọ̀lẹ́ àná. Ọjọ́ tí a wí bí a ti ń wòran bẹ́ẹ̀ ni à ń játọ́. Ṣé Yorùbá sọ wípé bí ikú ilé kò bá pa ni tóde kò lè pa ènìyàn? Eruku ìjà sọ lálá ní iléeṣẹ́ Fresh FM. Kọ́lá Olóòtú gbọ́ ó sá kúrò ní Ìbàdàn. Gọ́vnà Ṣèyí Mákindé gbọ́ ó kọ oúnjẹ sílẹ̀. Ọ̀tá àwọn Nàìjíríà gbọ́ ó sọ̀rẹ́ńdà kíákíá. Lára àwọn èròjà Fúlàní tí wọ́n bá ní tọ́lẹ̀tì ilé-iṣẹ́ náà rèé o. Màálù tó ní ìwo ṣaraṣara bíi 715,000, ògúnfe 89,700, tòlótòló 59,900 àti ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ awó and ẹyẹ ẹtù. Olóyè Sunday Igboho wá gba àṣẹ ọba. Ó pa á láṣẹ pé òun pẹ̀lú Gani Adams pé kí wọ́n pín gbogbo màálù àti tòlótòló náà fún àwọn opó ìyàwó sójà tí àwọn Boko Haram pa ọkọ wọn tí ìjọba kò tọ́jú wọn rárá àti àwọn aṣẹ́wó kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń grow ní ìlú Borno. Ààrẹ Ọ̀nà Kakanfò wá fi ìbínú sọ wípé láti òní lọ kí wọ́n yí orúkọ bus stop ibi tí Fresh FM wà sí Onímàálù bus stop títí tí àwọn yóò fi ṣe àwárí adájọ́ olótìítọ́ yàtọ̀ sí àwọn Irọ́lábí tí wọ́n kó ara wọn jọ sí ìlú Àbújá tí wọ́n ń pa irọ́ mọ́ Comrade Ọmọyẹlé Sowore ní ìlú Nàìjíríà. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́ ẹ máa bá lọ. Ó tán lẹ́nu ó kù níkù a kò nítorí àwíjàre ká ti ọba sí kànga. Fẹ́mi Fálànà ló bá wa gẹ́ẹ̀tì ìròyìn. Ṣẹ́gun Objective Media ló gba ohùn sílẹ̀ o. Mercy Arena Foundation ló ṣe alátìlẹyìn ìròyìn náà. Èmi ọmọ yín orí òrẹ́rò orí dorí àti aborí pé eégún lẹ́rìn ni mo ka ìròyìn náà fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ó wù ní kápá ajá kádìjẹ àwọn mùsùlùmí ni ò jẹ́. Ìyókù tún di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Ilé yín ni kí ẹ máa gbé o.